èpè ò lè ràn ẹ má ṣépèlé mọ́ bẹ́ẹ̀ sì lẹ́gbẹ̀ẹ́ ẹ má ṣépèlé kàkà bẹ́ẹ̀ ó lè tún máa di àdúrà fún torí wípé ẹni tó ní àwa àfáà ganu síbẹ̀ ẹni hùn oore ló ṣe fún wa òjíṣẹ́ kan ni tọ́lọ̀ rán sí wa. Allahu Akbar. ó sì lẹ́rìí inú alukur'an ń tọ́ ṣẹlẹ̀ sí wa yìí lẹ́rìí inú alukur'an ìjẹ́ wọn mẹ́rin ẹ̀ tí sọ fún wa bá. èmi ráyà fún bí gbogbo àfáà abáláwọn ọmọ sábàbí ń tọ́ ṣẹlẹ̀ yìí tá a sì rí i gẹ́gẹ́ bí wípé ọ̀kan nù òjíṣẹ́ tọ́lọ́run fẹ́ rán sí wa nù rìn kò sí bí ọlọ́run ò ti lè gbé òjíṣẹ́ dìde òdìgbà tí èèyàn bá ẹsẹ̀ kéwú tó bá dàáfà tó lọlé kéwú tó dàáfà kó tó dòjíṣẹ́ èèyàn lè lọlé kéwú kọjá de tàwòjí kó má jójíṣẹ́ ọlọ́run èèyàn sì lè má ké nǹkan kan tí ó sì jójíṣẹ́ ó lè pè lákọrin ó lè jójíṣẹ́ ó lè pè lọ́mùtí ó lè jójíṣẹ́ ó lè pè ọba tí gba inú wèrè sọ̀rọ̀ wèrè láti mọ́ wèrè ọlọ́run ó sì rán sí ọ ọ̀mùtí ọlọ́run á rán sí yàn ọlọ́run á sì rán kèfèrí sí mùsùlùmí kò síbi Allahu ya'lamu ayíṣu yaj'alu rizalatahu ibi ọba wọ ọlọ́run ní tí mú rizala wá kódà ó lè fi mẹ́sẹ̀jì rán ẹnìkan sí ọ tí kìí ṣẹni rẹ̀ yóò sì fi mẹ́sẹ̀jì rán sí ẹni rẹ̀ kò pé kó ń tọ̀ wọ́n dẹni rẹ̀ o àwọn mẹ́sẹ̀jì wọn ẹni rẹ̀ ọ̀sà gba mẹ́sẹ̀jì lọ́wọ́ ẹ̀ pé òun lọ́lọ́run rán sí mi òjíṣẹ́ kan ni ẹni tọ́lá ganu sí tọ́lọ́run rán sí wa inú àṣírátù sáà káwọn àfáà padà sínú alukur'an ẹ padà sí suratu namli aya 82 81 àbí 82 suratu namli a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim yello ṣe usasidi wa idha waqa al-qawlu alayhim dawafa wa idha waqa al-qawlu alayhim akhrajna lahum dabbatan min al-ardi an lihum anna an-nasa قد كانوا بآياتنا لا يوقنون. Aya nuni Qasim ẹ gbogbo ẹ̀yin àfáà gbogbo àfáà tí ń ṣe pé ẹ fẹ́ pẹ́lẹ̀ ẹ já lọ bí àyà yìí Ọlọ́run ló rán sí wa ẹ ṣàdúrà fún ẹ ló ṣeun ẹ ń bọ́ àfáà ẹ ló ṣeun tó jíṣẹ́ fún wa èmi ń kí ọ wọ́n tọ́ láwọn àfáà ganú lẹ̀ wọ́n máa kí ọ kó o ṣeun tó jíṣẹ́ tọ́lọ́run rán ọ sí wa fún wa. Àmáyà yìí mọ́ ni. Níbo la sọ àyà yìí sí? Kùránì wa náà sì ni o. Àwa ń ṣe pé yóò wálẹ̀ yóò ṣubú lọ́dún yìí nǹkan sí ọ. Ọlọ́run wọlé apá Kùránì. Kùránì tọ́lọ́run ti sọ àyà fún ọ tó ọmọ tí ń bẹnu àyà tó ọ̀ka ọ̀tọ́ òórí tí ń bẹnu rẹ̀. Wọ́n wá fi rán èèyàn sí ọ ó ti sọ fún ọ pé tó bá yá. Ìdá wàkọ́ àlèkọ́ọ̀lù àléhìn. Ọlọ́run ní èmi Ọlọ́run. Ìjọ tí ọ̀rọ̀ èmi Ọlọ́run tí ń sọ fún yín wípé ń bọ̀ wá bẹ́ẹ̀ àfáà bá kú lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́ ẹ̀ ṣe tèmi má ń bọ̀ wá ẹ yọ sí. wàkọ́ àlùkọ́ọ̀lù àléhìn. bẹ́ẹ̀ bá lẹ́ nájà tèmi Ọlọ́run má ń bọ̀ wá. wàkọ́ àlùkọ́ọ̀lù àléhìn. bẹ́ẹ̀ bá lẹ́ jókòó mọ́sálásí má ń bọ̀ wá. wàkọ́ àlùkọ́ọ̀lù àléhìn. bẹ́ẹ̀ bá lẹ́ ṣe wáàsí tèmi Ọlọ́run má wáàsí tí àwa àfáà ń ṣe tọ́já sí pé ẹni ó ṣe wáàsí gan ọ̀rá àǹfààní nínú tọ́sọ bèlè tẹ́ni tó fẹ́ sọ fún tí ọ̀rá àǹfààní mẹ́. tá a wá sọ wáàsí dìdàkudà tí wáàsí wá di rádaràda tí gbogbo méjì àwa bàjẹ́. àkàrà ń bọ̀ tí gbogbo méjì àwa bàjẹ́ kéèyàn ó débi wáàsí kó máa sọ̀rọ̀ wéèrò kó débi wáàsí ó máa sọ̀rọ̀ ojú mùsù kó débi wáàsí ó máa sọ̀rọ̀ àṣejẹ kó débi wáàsí ó máa sọ̀rọ̀ wípé àfi kí èèyàn lọ lè wọbì kan kó tó rí ayé tó bá ráyé tán lọ ẹsẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run. Ó débi wáàsí ọdọ́rọ̀ wípé bọ́ ọba jẹ èèyàn ò ní jẹ èèyàn. Ó débi wáàsí pé bọ́ ọba kẹ́yìn sọ́lọ́run ò ní ráyé àfi tó bá ráyé tán kó tó wá padà ọ kẹ́yìn sọ́lọ́run ni. Gbogbo dàkúdà tí gbogbo àfáà dà ń sámà níyì Ọlọ́run ní tó bá ti yá tẹ́ bá ti wá dàdàkúdà bẹ́ẹ̀. Làhùn dàbàtà òmìnàlè àrídè. Ọlọ́run lébi Ọlọ́run ìwà yọ dábà kan lérílẹ̀. Dábà àwa èèyàn tá ń bẹ láyé dàwa bu Ọlọ́run ni wá.
inú dábàá Ọlọ́run làwa náà àwọn èèyàn wọ́n retí wí pé ìjọ́ tí gbẹ̀yìn ayé bá dé wọ́n ní Ọlọ́run ní dábàá ó jáde wọ́n wọ́n retí kí kòkó ó jáde ńlẹ̀lẹ̀ wọ́n retí kí kìnìún ó jáde ńlẹ̀lẹ̀ wọ́n retí kí ìgalà ó jáde ńlẹ̀lẹ̀ àbí wọ́n retí kọ́ni ó jáde kó wá bá wọn sọ̀rọ̀ torí wọ́n retí pọ́lọ̀ ní tó bá ti dìgbẹ̀yìn ayé dábàá kan jáde tí ó bá wa sọ̀rọ̀ wọ́n retí dábàá ṣé bí àwọn èèyàn ṣe bí nínú dábàá Ọlọ́run làwa náà làá máa wípé gbogbo àwọn èèyàn dábàá Ọlọ́run ni dábàá kan nínú dábàá Ọlọ́run tó lóun ọ̀ràn sí wa ń gbẹ̀yìn ayé òun lọ́rọ̀ ni. tukalimuhum annanasa kanu bi ayatina la yu'minu akarajina lahum dabatan minal aridi ìwà yọ dábà kan ìyọ jáde sí lára yín tí gbogbo yín jẹ́ dábà ẹnikẹ́ni kan jáde tí ò kéwú ilẹ̀ nìkan jáde bóyá kì í sin rọrùn ilẹ̀ nìkan jáde kò rìn lẹ́yìn àfa ìgbà ẹ̀yìn àfa ti wá dìdàkudà táyé bàjẹ́ mọ́ yín lọ́wọ́ tẹ̀ ń wá owó tẹ̀ wá Ọlọ́run mọ́ tẹ̀ ń wá ọlá ayé tẹ̀ wá Ọlọ́run mọ́ táàfà adẹni tí ń mu ọtí táàfà adẹni tí ń jẹ èèyàn táàfà adẹni tí ń lòlòkulò táàfà adẹni tí ń lu jìbìtì táàfà adẹni tí ń bà nù owó níta ọgbọ́ táàfà náà adẹni tí ń gbé pásù owó tí ọgbà Kùránì lọ́wọ́ ma tí ń gbé pọ́ọ̀sì owó rìn ìwọ̀n fílíǹgì ẹ̀ báyìí sólórin ń fílíǹgì ẹ̀ báyìí sólórin táàfà adẹni tó yẹ pé tí ó bá ṣe nǹkan rẹ̀ àfi kó wá eléré tí ó pè tí ó bà ná owó tó rí ní Al-Kùránì fún táàbà dẹni tí ń bá àwọn ẹni ayé jẹ táàbà dẹni tí ń wọ ẹgbẹ́kẹ́gbẹ́ tí ń wọ ẹgbẹ́ òkùnkùn tí ń wọ ẹgbẹ́ tí ọ̀dà ẹgbẹ́ múlẹ̀ tí kì í bá jẹ́ pé Ọlọ́run bá sírí kó wa Ọlọ́run bá ní káwọn màláíkà máa mú rẹ́kọ̀dù wá láti alkiyama kó sọ̀kalẹ̀ rẹ́kọ̀dù kó wa ẹ máa ju wájú lé rẹ̀ káwọn èèyàn máa rí kó máa wò ọ̀pọ̀ ẹlòmíì lẹ́ bẹ́ lérí nínú àwọn tẹ́ ń pè láfa tọba ti wá di pé ẹ wá gbà tẹ́ kú nínú ilé Ọlọ́run tẹ́ ń wọnú ilé ayé lọ ẹ̀ ń wá àwọn olówó lọ ẹ̀ ń wá àwọn ọlọ́lá lọ ẹ̀ ń kanlẹ̀kùn máwọn olówó lérí ẹ̀ ń kanlẹ̀kùn máwọn ọlọ́lá lórí èyí tí wọ́n pè yàtọ̀ èyí tí wọ́n pè yín bí òde ibẹ̀ lẹ́ ń lọ lè jòkó sí Ọlọ́run wá ní wàhánà dábà kan yọ máa wá bá yín sọ̀rọ̀ yọ máa sọ wípé ẹ̀rí ananasa àwọn àfáà kánú bí ayatina la yuminu yukinu Al-Qur'ani ọ̀dá wọn lójúmọ́ ìyá wọn wá ń ganú sí Ọlọ́run ọ̀dá wọn lójúmọ́ ibi iná ń ganú sí ìmọ̀tánmọ̀ ọ̀dá wọn lójúmọ́ ibi wọn ń ganú sí tẹ̀sùbọ́ ọ̀dá wọn lójúmọ́ ọ̀dọ́ wáyà yìí wọ́n ń ganú sí àfikún dé yàyín kó tó jẹ àfikún dé yàyín kó tó mi bí wọ́n jòkó sí rè fún wọn dé yàyín wọn gbádùn gbogbo wọn wà ganu kalẹ̀ yàyín táwa náà sì ní ń dábẹ́ fowó ṣe ẹnu gbólóhùn ní lásán ẹ fi àyà yìí tú gbólóhùn ní wípé Ọlọ́run fi bá wa wí ni ká lè padà sọ́fíìsì òun ni ẹ má ṣe pè mọ́ ẹ má ṣe pè mọ́ jáde ohun tí ọkàn lẹ́nu gbẹgbẹ èpè kílẹ̀ ń sẹ́nìsì kí lè pè náà bí èyí kí lè pè náà bí èyí ó kéé bí nǹkan bá tiẹ̀ wá ṣe Ọlọ́run ti ẹni jẹ́ nǹkan kan ṣe bí nǹkan bá tiẹ̀ wá ṣe ṣe inú yóò wá dùn wípé káì ẹni tó láwọn àbá ń ganú lẹ̀ ẹ̀rí tá a pa èyí ò ti wá di wípé ìsìlámù ti wá ganu gíga ìsìlámù dà ń bẹ̀ ọ̀gbọ́ gíga ìsìlámù dà ń bi wípé ẹ̀yà àfáà ní ha nǹkan ó ṣe wọ́n wọ́n lábúrá nǹkan ó ṣe nǹkan wá ṣe ẹ̀dùn ìsìlámù ti wá ga èyí wọn kọ́ ló mú ìsìlámù ga àwa ni ká chẹ́ẹ̀kì ara wa ká ṣe kíní kan balance àbí kílẹ̀ máa pè check and balance ẹjẹ́ á ṣe check and balance ayé yìí ti sọ fún wa wípé wá dìgbẹ̀yìn ayé òun ọ̀ràn yẹn sí wa tí ó sọ fún wa pàǹganú lẹ̀ àdólọ́dọ̀ Ọlọ́run mọ́ ọ̀dọ̀ àwọn ayé la ganu kalẹ̀ sí àdólọ́dọ̀ Ọlọ́run mọ́ yóò padà wá ayé àwọn ni ẹ lọ lè tọ̀ bọ́bá yẹ pé ayé àwọn ọba wa ṣe déédéé ń tọ́sẹ̀lẹ̀ yìí ọ̀dà padà. a máa bí ọ wípé dábàá wo lọ wá ń retí ṣé kí ni wọn lò ń retí ni àbí dá àrájìnà làwọn dàbátàn ogun dákọ̀ọ́dún dábàá òun wọ́n sì láwọn èèyàn náà dábàá làwọn náà hayawanu natik àbí iná làwọn èèyàn nígbà tí wọ́n jẹ́ hayawanu natik táwọn náà ń jẹ́ dábàá táwọn sì ń lérí rẹ̀ gbogbo tí ń rìn lórí ilẹ̀ náà ń pè dábàá àwa sì ló lórí gbogbo dábàá ọ̀gá onú ọ̀gá dábàá ni wa dábàá kan lọ jáde sí wa tó ní tàǹsí ọ̀dà wọn. ìjọ táwọn kọ́ ni ẹ máa kírun kúkú kí ọ̀hán ẹni tí ó jẹ́ èèyàn sí yín náà èyí ò ní pé àgbọ̀dọ̀ ká máa